Akúdédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ìròyìn KAYEGBO òun ni mo mú wá fún yín láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Funmilayo Adesewo. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Nínú ìbúgbàmù tó wáyé ní ìlú Ìbàdàn, bàbá, ọmọ àti àwọn olùgbé mìíràn ti di àwátì bí àwọn adólà ẹ̀mí ṣe tẹ̀síwájú. Wọ́n sọ àwọn ọkùnrin méjì sí ẹ̀wọ̀n gbére lórí ẹ̀sùn ìbálòpọ̀ ní ìpínlẹ̀ Jigawa. Ilé ìwòsàn kan dá ẹnìkan tó ń gba ìtọ́jú ní ilé ìsọ̀wọ́n padà sí ṣọ́ọ̀bù ọkọ rẹ̀ ní ìlú Ìbàdàn. Ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ti tẹ àwọn agbésùmọ̀mí ní ìlú Àbújá. Ẹ jẹ́ ká dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntún aréde pàkó yí bàbá màgánà. Àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Nínú ìbúgbàmù tó wáyé ní ìlú Ìbàdàn, bàbá, ọmọ àti àwọn olùgbé mìíràn ti di àwátì bí àwọn adólà ẹ̀mí ṣe tẹ̀síwájú. Àwọn olùgbé nínú èyí tí a ti rí bàbá kan àti ọmọ rẹ̀ ti di àwátì báyìí nínú ìbúgbàmù tó wáyé ní agbègbè Bódìjà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní nǹkan bí aago 8 alẹ́ ọjọ́ Ìṣẹ́gun. Ìbúgbàmù náà ni wọ́n ní ó wáyé látàrí àwọn nǹkan ìbúgbàmù tí wọ́n kó sí yàrá kan tí ní agbègbè náà láti ọwọ́ àwọn tó ń wakùsà ní ọ̀nà àìtọ́. Nínú fọ́nrán kan tí ó jáde níbi ìṣẹ̀lẹ̀ náà ní àárọ̀ ọjọ́rú ni wọ́n ti gbé ọkùnrin kan jáde lábẹ́ ilé tí wọ́n sì gbé sínú mọ́tò ambulance tí ọ̀pọ̀ àwọn olùgbé sì ń kérora fún àwọn ẹbí wọn tí wọn kò rí. Ọkùnrin kan tí orí kó yọ ní òun kun ilé kan ní agbègbè náà ó ní kò ju ìṣẹ́jú mẹ́wàá tí òun kúrò níbẹ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Nínú ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé sọ lẹ́yìn tó ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ náà àti àwọn tó farapa ní ilé ìwòsàn tó ń gba ìtọ́jú fìdí ẹ̀ múlẹ̀ pé ènìyàn 2 gbẹ́mìí mì àti àwọn 77 sì farapa yànnàyànnà. Ó ní ìwádìí tí àwọn elétò ààbò ṣe fi hàn pé àwọn tó ń wakùsà lọ́nà àìtọ́ tí wọ́n gbé nínú ọ̀kan nínú ilé náà ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ tí ó wáyé náà. Wọ́n ní ìwádìí sì ń lọ lọ́wọ́ tí àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà yóò fi mú kàtà òfin. Gómìnà ní ìjọba yóò gbé gbogbo owó ìtọ́jú àwọn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ náà tí àwọn yóò sì pèsè ilé ìgbé fún àwọn tí kò nílé lórí tí àwọn yóò sì ràn wọ́n lọ́wọ́ láti tún ìgbé ayé wọn ṣe. Wọ́n sọ àwọn ọkùnrin méjì sí àwọn gbére lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ ní ìpínlẹ̀ Jigawa. Adájọ́ àgbà Musa Ubale ti ilé ẹjọ́ ìpínlẹ̀ Jigawa tó ń jókòó ní Birnin Kado ni ó ti rí pé ọkùnrin kan Habibu Haruna jẹ̀bi ẹ̀sùn ìfipábánilò tí wọ́n sì sọ sí ẹ̀wọ̀n gbére. Ọkùnrin náà tó jẹ́ ọmọ ọdún 25 tó ń gbé ní Basika ní ìjọba ìbílẹ̀ Gwaram ní ìpínlẹ̀ náà
wọ́n ní ó fipá bá ọmọbìnrin ọdún 14 lò nígbà tí ó tàn án wọ yàrá ìyàwó rẹ̀. Àwọn ẹlẹ́rìí 5 ni wọ́n jẹ́rìí takò pẹ̀lú ẹ̀rí 3 láti fìdí ẹjọ́ náà múlẹ̀ láì ní àní-àní nínú. Adájọ́ Musa Obali sọ pé ilé-ẹjọ́ rí pé olùjẹ́jọ́ jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ó nídìí nìyí tí ilé-ẹjọ́ fi sọ sẹ́wọ̀n gbére. Ilé ìwòsàn kan dá ẹnìkan tó ń gba ìtọ́jú ní ilé ìwòsàn wọn padà sí ṣọ́ọ̀bù ọkọ rẹ̀ ní ìlú Ìbàdàn. Àwọn olùgbé agbègbè Desalu Odò Ọ̀nà ní Ìbàdàn ni wọ́n wà nínú ìpòrúurú ọkàn ní ọ̀sán ọjọ́ Ẹtì níbi tí obìnrin aláìsàn kan tí wọ́n ń pè ní Blessing Ayẹni ni wọ́n já sílẹ̀ níwájú ṣọ́ọ̀bù ọkọ rẹ̀ láti ọwọ́ ilé ìwòsàn kan tí wọ́n kò mọ̀. Gẹ́gẹ́ bí ẹnìkan tíṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀, Rẹ̀mílẹ́kún Táwọ́ṣe sọ pé àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà ló sọ pé wọ́n gbé Blessing wá sí ilé ìwòsàn àwọn láti ọdún tí ó kọjá tí wọ́n sì gbàgbé rẹ̀ síbẹ̀. Wọ́n ní fún ìdí èyí ilé ìwòsàn náà kò ní ọ̀nà mìíràn mọ́ bí kò ṣe pé kí àwọn gbé wá sí àdírẹ́sì tí ọkọ rẹ̀ fi sílẹ̀, èyí tí ó jẹ́ ti ṣọ́ọ̀bù rẹ̀ níbi tí ó ti ń ta ọtí. Wọ́n tẹ̀síwájú pé àwọn ti wá bá ọkọ obìnrin yìí láìmọye ìgbà pé kí ó wá ṣe ìtọ́jú ìyàwó rẹ̀ tí ó wà lọ́dọ̀ àwọn, ṣùgbọ́n tó fà kíkọ́rí tí kò sì yọjú. Wọ́n ní àwọn ẹbí Blessing kọ́kọ́ wá wò ó tẹ́lẹ̀, ṣùgbọ́n tí àwọn náà kò yọjú mọ́, tí ilé ìwòsàn kò sì mọ ìdí tí ó fi rí bẹ́ẹ̀. Ní àsìkò tí wọ́n kó ìròyìn yìí jọ, obìnrin náà sùn sílẹ̀ lábẹ́ oòrùn tó gbóná tí àwọn olùgbé agbègbè náà sì ń wò ó láìsí ìrànlọ́wọ́ fún un nítorí ìkìlọ̀ tí wọ́n ní ilé ìwòsàn ṣe pé àìsàn tó ń ṣe lè ràn mọ́ ẹlòmíràn. Gbogbo akitiyan wọn láti rí ọkọ obìnrin yìí ló já sí pàbó. Ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ti tẹ àwọn agbésùnmọ̀mí ní ìlú Àbújá látàrí ìjínigbé tó gbogbo ní olú ìlú ilẹ̀ wa Àbújá. Iléeṣẹ́ ọlọ́pàá ti fìdí mímú tí wọ́n mú afurasí ògbóǹtarìgì agbésùnmọ̀mí Chinaza Philip, ẹni tó ti ń da àlàáfíà agbègbè àti ìpínlẹ̀ náà rú. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Josephine Ade ní afurasí náà ni wọ́n mú ní ọjọ́bọ̀ ọjọ́ 18 oṣù kejì ọdún 2024 láti ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n sì ti fà á lé olú iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ní ọjọ́ Ẹtì fún ìwádìí tó lóòrìn. Àwọn ọlọ́pàá náà sì fi dá àwọn ènìyàn lójú pé àwọn yóò máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ bí ìwádìí bí ó bá ṣe lọ. Kò ní jù báyìí lọ lórí ìròyìn káyégbọ́ fún ti tòní. Orúkọ mi ni Funmilayo Adesewo lẹ́ẹ̀kan sí káfíńrẹ́ pàdé.